bàbá ń sinrun mọ́lẹ̀ bá ti ṣe bá bàbá ń sinrun mọ́lẹ̀ bá ti ṣe bá ẹyẹ kan ò lè ké kówé lé wa lórí mọ́ o bàbá ń sinrun mọ́lẹ̀ bá ti ṣe bá ẹgbẹ́ eré táyé bọ̀ ẹ mọ̀ ṣe wá ọ̀nà tó ẹkún bíbà ló jẹ́ ilé tó mọ̀ rí oníjọ́ káyé ọmọ ayé ló ń fẹ́ yáyì ẹ ti fọmọ yọ ẹ ṣe bí bàbá rẹ ọ̀rọ̀ àkókò ní kọ́lítọ̀ ẹ kò mọ̀ sámi o ibi tẹ́ ẹ ti mówó ọmọ Elédùmarè ní ọmọ ṣàlékún rẹ ìṣọ ọmọ kọ́mọ ìjìnà fún gbogbo wa jẹ ọyọ ọmọ baláàlú wọn ń gbà nípò gọdì nígbà tí délé tegitegi àti pálọ ni mọ wọn ń bá yìí sábà o gbàdúró jọlá lónìí ilé ìtarò ẹ ló pápẹ nǹkan sọ lọ́wọ́ ara Ọ̀yọ́ nígbà tí ìgbàsẹ gbogbo lọ́wọ́ ara oko ẹkùn náà àdùn níbi bẹ tí mo wà ń wá Ọlọ́run yọmọ ṣàlékún ẹ̀yin sọmọ kó jiná fún yín jẹ. ọmọ láyé ń kú mọ́ ń gbọ́ kí ni wọ́n jẹ gbàgbé olóore àgùntàn lè gbàgbé eléèrè bọ̀rọ̀bọ̀rọ̀ ọmọ láyé ń kọ́ àdùn ní kí ni wọ́n jẹ gbàgbé àwọn iye wa tó lọ lọ́dí gbóróró tó di kése ọ̀dàrí náà kù tó tójú wà láàbùrò àdùn ní ilẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ọkọ̀ òun lọ yẹ wá sí kẹ́kẹ́ ilé òkòkò àwọn lọ́nà. ọ̀rọ̀ ìbànújẹ́ oníkan yìí ọmọ láyọ̀ ìlú. ọmọ Arígúndélé mọ́ ń gbádùn ara rẹ̀ lọ. Arígúndélé mi jẹ́ oore egbúlé rí igbó fẹnu gbé ẹbọ bẹ́ẹ̀ ní bàgẹ́lẹ́yà wọn òwòfò. èrò jíjì mọ́ bẹ̀gbẹ́ lọ́sọ̀ wálé ikú kan tàṣọ bolẹ̀ yóò kòwé àkàlà tàṣọ bolẹ̀ wọn aṣọ ọ̀rọ̀ ọjà. ikú kan kú kan tí ń bẹ lára àdé ọ̀run ní ní ìdẹ́kùn ẹ ṣé mo dúpẹ́ ẹ níwà orí lẹ́yìn ìgbésì ọ̀rọ̀ tí ẹ fún ìbànújẹ́ Elédùmarè oníjẹ́ ká yín mọ́lé. ọmọ Arígúndélé ṣe wo ọ̀rọ̀ ìbànújẹ́ oníkan yín o ọmọ Arígúndélé. ọmọ olóògbòjò tí ń bẹ níbẹ̀ ẹni ìmọ̀ọ́dí olóògbòjò wọn ń gbọ́rọ̀ ẹnu mi bá gidi ọmọ àpọ̀n débi ẹni fún wọn òkùnkùn mú bára wí lọ́nà ẹ̀sà ẹ̀jọ̀ mọ̀lẹ́ tí jó mọ̀lẹ́sẹ̀ fi òkókó ìwọ òjò èmi òjò òjòmọ̀lẹ́ ta ní ọ̀tẹ̀lẹ̀ ẹ̀kọ́nú ọmọ ìlú wọn níbẹ̀ níwẹ̀ ìṣòro wọn ń bẹ lọ́kàn adìyẹ. ọmọ ayélujára gbọ́rọ̀ ẹnu mi ni ayélujára ọkọ̀ mi máa ń gbọ́rọ̀ ẹnu mi ayélujára ọmọ onífẹ́ bí aṣọ mo fọ́ ọkọ̀ mi ọmọ ẹwà àdùnkù ọkọ̀ mi ọmọ ẹwà yìí sì ní lójú owó. ọ̀rọ̀ ìbànújẹ́ oníkan yìí ọmọ ayé ròyìn bá ó.